gbajúgbajà àgbà oníròyìn tó jẹ́ olóṣèlú tó ti fi ìgbà kan rí díje du ipò ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà èèyàn Basọ̀run Délé Momodu ó mà ti tú àṣírí ọgbọ́n tí àwọn olóṣèlú alátakò èèyàn opposition leaders tí wọ́n dà láti dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lágbòdà síná kí ètò ìdìbò ọdún 2027 kó tó dé, tí Délé Momodu tó sì jẹ́ kó di mọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò tí ì mọ̀ nǹkan kan nítorí pé wọ́n ṣe ló lọ́gbọ́n òṣèlú tó ó ní yóò mọ̀ wípé nǹkan tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò ní tí wọ́n ń ṣe ó jọgbọ́n òṣèlú tiẹ̀ lọ, àti pé òjijì ni àwọn ìgbésẹ̀ tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n ń dá yóò máa jẹ́ fún un. ẹ rántí pé lógúnjọ́ oṣù kẹta ọdún tá a wà yìí di 20th of March 2025 ìní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar, Malam Nasir El-Rufai, Peter Obi, Rotimi Amaechi àtàwọn míì bẹ́ẹ̀ ni wọ́n máa kó ara wọn jọ tí wọ́n sì kéde wípé àwọn yóò tó ara wọn di ọ̀kan láti jọ dojúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lọ́dún 2027 nítorí pé àwọn ti rí i pé ohun tó jẹ́ kí Tinubu tó jáwé olúborí lọ́dún 2023 kì í ṣe pé lọ́gbọ́n òṣèlú. wọn ní nǹkan tó fún láyé jẹ ni pé àwọn alátakò àwọn kó ìbò àwọn yẹlẹyẹlẹ dípò ìbò tó yẹ kó kọ́ àwọn kó sójú kan, tí wọ́n sì ní fún ìdí èyí àwọn ò ní ṣerú àṣẹ bẹ́ẹ̀ mọ́, àwọn yóò kó ara àwọn jọ sí ojú kan láti lè lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027. èyí ló sì jẹ́ kí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò kan padà kéde pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni làwọn yóò lò lọ́dún 2027 láti gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ṣá o, nínú ọ̀sẹ̀ tó kọjá ìní Délé Momodu ló máa sọ̀rọ̀ lórí ọgbọ́n táwọn alátakò tán fẹ́ fi jọ Tinubu lójú. Délé Momodu ní àwọn ti mọ àṣírí Tinubu pé kò sọ́gbọ́n òṣèlú kan tó mọ̀ ìjọ kó máa rán àwọn alábọ̀dé sáàrin àwọn ẹgbẹ́ òṣèlú láti da àárín wọn rú lọ. ó ní gbogbo agbára òjò bẹ́ẹ̀ àti kó máa fi owó kó máa fi fún àwọn èèyàn láti gbàbọ̀dé lọ. ó ní nǹkan méjèèjì tí Tinubu ní nìyẹn tí ò sọ́gbọ́n òṣèlú míì tuntun ní. ó ní gbogbo eléyìí làwọn náà ti mọ̀ táwọn ti ń ṣiṣẹ́ fún lórí ẹ̀. ó ní ìdí èyí làwọn fi kọ́kọ́ rán Malam Nasir El-Rufai lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP láti tàn án pé ẹgbẹ́ òṣèlú náà ni làwọn alátakò fẹ́ lò. ó ní níṣe ni Tinubu ti rán àwọn ọmọ ogun ẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP láti máa dàrú. ó ní ọmọ páwọn sì ń tàn ni. ó ní bóyá làwọn tún gbé ẹgbẹ́ òṣèlú ADA jáde. ó ní Tinubu tó sáré rán àwọn èèyàn ẹ̀ lọ láti máa dàbẹ̀rú. ó ní lójijì ni làwọn wá kéde ẹgbẹ́ òṣèlú ADC. ó ní lóòótọ́ ìní Tinubu ti ń tuntun ráwọn ọmọ ogun ẹ̀ wá, ṣùgbọ́n ó ní kò mọ iṣẹ́ táwọn ti ṣe lábẹ́lẹ̀ pé ọ̀nà táwọn yóò tó gbà yọ sí i. ó ní yóò jọ́ lójú gidigidi, tó sì ní kò mọ àwọn ìpàdé òru táwọn ti ṣe táwọn ti mọ gbogbo ọ̀nà táwọn yóò gbà yọ sí i. bẹ́ẹ̀ ló jẹ́ kó dì í mọ̀ wípé ní àsìkò yìí tí àjọ elétò ìdìbò ìyún INEC tó ti fòǹtẹ̀ lu àwọn adarí ẹgbẹ́ òṣèlú ADC táwọn yàn ìyún David Mark gẹ́gẹ́ bí alága àti Rauf Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí akọ̀wé. ó ní ọ̀nà tí Tinubu yóò tún gbà báyìí ìní láti lo ilé ẹjọ́ ìyún judiciary láti fi fagilé àwọn adarí náà pẹ̀lú bí àwọn ẹ̀ṣọ́ ìgbẹ́ tó ti kówó fún bó tó ṣe ti fẹ́ gbé wọn lọ sí ilé ẹjọ́ pé kó má ṣe jẹ́ kí Arẹ́gbẹ́ṣọlá àti David Mark ká ṣàkóso ẹgbẹ́ òṣèlú ADC tuntun.